lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ńlẹ̀ Ìbàdàn jẹ́jẹ́ lélẹ́gùn bí bàbá wa wọ́n ń ṣe nǹkan wọn mi ò ẹ́fà gbọ́ rí níbi tẹ́gun Olóòlù ti sọ pé kí Islam ọmọ exist tàbí kí Muslim ọmọ practice religion wọn mi ò tí ì gbọ́ rí níbi tẹ́gun Olóòlù ti lọ dó sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì tó ní káwọn onígbàgbọ́ kí wọ́n má jọ́sìn lọ́jọ́ ìsinmi kí ló dé tájókòó kunkun wa ò ní jẹ́ kájókòó jẹ́jẹ́ ó jókòó ẹ̀ jẹ́jẹ́ ẹ̀yin mùsùlùmí náà lọ́mọ yín wá bàbá àkàndọ̀rọ̀ Awíkonko a sọ̀rọ̀ lónìí kì í ṣe pàṣọrọ̀ ẹ̀ rí because bójú bá ń ṣe pé ẹjẹ́ ayọ́ ká fi hojú láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ eégún ntọ́ka àwọn mùsùlùmí ni pé kí gbogbo nǹkan tí wọ́n ń pè ní àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá kó sáwọlẹ̀ ntí wọ́n sì gbé dání ọ̀dá tó ń tí ń bẹ lọ́wọ́ wa I can say it categorically ṣé ẹ gbàgbé pé mo sọ̀rọ̀ kan jò náà mo ní kí MS bàbá kọ́ mọ múra lẹ̀ mọ́ ń bọ̀ because gbogbo àwọn nǹkan tí MS bàbá ń ṣe yìí ńlá Àkàndọ̀rọ̀ Awíkonko ti ṣe díẹ̀ rẹ̀ ní 2018 2019 2020 ìyàtọ̀ tí MS bàbá ni pé òun kéwú ọmọ Kùránì dáadáa ó jẹ́ kí kinní ọ̀hún dùn lẹ́nu ẹ̀ so majority àwọn mùsùlùmí gan ni wọ́n máa ń mọ̀ wípé ọgbẹ́ni ọkùnrin ọmọ nǹkan tí ń sọ so ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ lolóòlù ń ṣe tiẹ̀ ṣe rí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí ọmọbìnrin tó fojú kan Olóòlù ṣẹ́rí tó ṣẹlẹ̀ sí ẹ̀rí tí wọ́n fojú ẹ̀ rí mọ́ ń bọ̀ ń bẹ̀ Olúwo náà dá sọ̀rọ̀ Olóòlù kò dàbí pé èèyàn ṣe yẹ̀yẹ́ Akéwùgbà Gold lẹni tó sòótọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Olóòlù ẹ mọ́ màmá já ẹ mú kàlẹ̀ tó wọ ẹ mú tọmọ ń wò nílò àmì fàágùn fún ń ọba tètè bí àwọn onísọ̀nà ń ó ṣe kánkànkán bí olè wúre so bẹ́ẹ̀ ṣe ń wọlé òun ẹ dákun ẹ bá ń pé prógrámù yìí àgbékélégún ọmọ ṣeégún àgbékólóró ọmọ ṣe tiẹ̀ Yorùbá kárí wọ́n lé eégún fégún òòṣà fòòṣà bó bá ṣe wo lóró ní kò ṣe nǹkan ẹ̀ ìyẹn túmọ̀ sí wípé inú ọ̀gbà láàyè ọ̀gbà bí ọba ti gba abẹ́rẹ́ ó yẹ kó gbókùn díẹ̀ ńgbà táwọn oníṣẹ̀ṣe ò pe Muslim lórúkọ wọn ò pe Christian lórúkọ kí ni máa ń ṣe ẹ̀yin mùsùlùmí tó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ̀ máa ń rí ẹlẹ́bọ ń dẹ̀rù pé ẹ̀rẹ́ nìkan tó gbẹ́bọ wá sórí ìtàn wájú ilé yín why calling them ẹlẹ́bọ nísìn àwọn tẹ́ ẹ pè lẹ́lẹ́ ẹ wà relevant mọ́ ẹ̀sìn yín ò wà relevant mọ́ torí wọ́n ti jẹ́ ká mọ̀ tí ń bẹ nínú ògò tí ń jẹ́ jẹ́ẹ̀nẹ̀ wọ́n já mọ̀ wípé eré ní bẹ́ẹ̀ ń Káàbà wọ́n já mọ̀ wípé ẹ̀sìn tá a pè lẹ́sìn àlàáfíà ìwà jàgídíjàgan làwọn tó ń hù ni wọ́n ń sìn ni wọ́n ń lò jù torí àkókò wa torí pé ìfẹ́ ní púpọ̀ ṣe lẹ́nu wa òye sì yé mi pé àsìkò rèé láti rèé sùn ká múra fún iṣẹ́ ọ̀la ṣùgbọ́n kó tó di pa sùn ẹni sùúrù fẹ́mi o kí n kọ́kọ́ gúnlé ọ̀rọ̀ mi ẹni sùúrù fẹ́mi o ẹ̀bẹ̀ kan náà mọ̀ bẹ̀ pé kẹ́ bá ń pín prógrámù yìí bẹ́ẹ̀ ṣe ń wọlé òun ẹ mọ́ bá ń pín báhùn now ń bó ní ká ti bẹ̀rẹ̀ ẹ já bẹ̀rẹ̀ lórí àwọn àfáà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ oríṣiríṣi ṣeégún Olóòlù àbí táwọn tó ń ṣeégún oṣù keje la wà yìí káàkiri ìlú ni wọ́n ti ń sọdún eégún lọ́wọ́ àwọn kan lè má ṣe tiwọn lóṣù keje ìgbà tó bá wù kálukú ló lè ṣe kì í papọ̀ kẹ́nìdí tí kì í ṣe táì ṣe sábà jẹ́ kó papọ̀ òun ni pé káwa tá a witness ọdún eégún tìlú yìí ká lè láǹfààní àti lọ sílùú míì ká lè láǹfààní àti délùú míì káwo oríṣiríṣi ọdún eégún síra wọn
ká wo oríṣiríṣi eégún síra wọn, ká wo ìlú wo ló dùn, ìlú wo ni ó dùn, bó láti fẹ́ múra sí tọ̀dọ̀ wa. Lo and behold, àti Kírísítẹ́nì àti Mùsùlùmí ni wọ́n lórò ìdílé tí wọ́n ń ṣe, ni wọ́n lóòṣà ìdílé tí wọ́n ń bọ ní yàrá, tó ìjẹ́ pé dúdú ilé yìnrín òde ni wọ́n. Ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n pera wọ́n ń ta, ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n jẹ́ lábẹ́ inú ilé. Ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire bí. Ọjọ́ wo, ìgbà wo látànra wa dà? Ọjọ́ wo, ìgbà wo látara wa lọ́pọ̀ dà? Ṣé gbàgbé ẹ ń bá tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bọ́ bá dọ̀ wọ́n gógó. Ọmọ tó sọ lẹ́nu ó fàpọ̀ tọ́jú àpò ìyàsára para ni. Kí ló dé táwa náà ò gbé tiwa lárugẹ? Lóòótọ́ àwọn nǹkan kan ń bẹnu àṣà àti ṣe káàárọ̀ òjíire bí tí ó bá gbà mú mọ́. Èyí tí ó bá gbà mú ẹ̀sẹ̀ já gbé ẹgbẹ́ kan ní tó bá gbà mú ká tẹpẹlẹ mọ́. Lélẹ̀ tó túmọ̀ sí wípé kò tún sí nínú àṣà àti ìṣe Yorùbá tí ó bá gbà mú tàbí tí ò wúlò. Eléyìí tí ó bá gbà mú mọ́ ohun tá a rò pé ó bá gbà mú ẹja kó sí museum. Kọ́jẹ́ ń tá ọmọdọ́mọ wọ́mọ wá wò lẹ́yìn wá ọ̀la. Àwọn idà tí wọ́n fi jagun Kírìjí, àpò tí wọ́n fi jagun, orí ọ̀bọ tí wọ́n pa, orí ìnàkí tí wọ́n pa lójú ogun, gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ museum títẹ̀ mọ́ lọ wò ń bẹ̀. Èèlò wọn fi ń wò museum 200 naira. Bọ́ bá wá wọ́n ní ìsìn 500 naira. Wọ́n fààyè gba everybody láti wá wò nǹkan ṣẹ̀ǹbáyé yín. Gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé fún elétò ètò. Torí pé ìran Yorùbá ò ní àkàkún lóríṣiríṣi nǹkan wá fi ń di tẹni ẹlẹ́ni. Ṣé gbàgbé adé tó bá ń dé tí ń wuyì tí ń dá aré fẹ́rẹ́fẹ́ lórí ọba. Tó bá dá kò kan àwọn ọba wọ́n mọ̀ dé face cap. Ẹja mọ̀rọ̀ sọ. Now ẹja bẹ̀rẹ̀ látorí arábìnrin tó wo olóòlù. Kí lójú rẹ̀ rí? Wọ́n fárun orí ẹ̀, wọ́n so ewúrẹ́ mọ́ lọ́rùn, wọ́n ní ọmọ jó yìí di òsàká níta gbangba. Torí mo rántí dáadáa ńgbà tá a wà ní kékeré, ẹ jẹ́ kí n sáré calculate between 1982 to 1983. Mo wà ní Ìbàdàn, èmi àti ìyá mi ń lọ ibì kan. Bóyá mi ò mọ̀, bóyá wọ́n mú mi lọ UCH. Torí kíní kan máa ń ṣe mí gbà náà àmúrun. So a ti lọ sí kílíníìkì tó wà ní Ìbàdàn Poly. Wọ́n wá recommend pé ká lọ sí UCH. Ọjọ́ náà wà lólóòlù ń jáde. So nínú taxi tá wà ń gbà náà, driver taxi ní kí mọ́mì mi ó tẹrí balẹ̀, kán tẹrí balẹ̀, kán tẹrí balẹ̀, olóòlù. So èmi kéré ń gbà náà. But kò disturb èmi tí mo jẹ́ ọkùnrin. Mo láǹfààní àti wò ó. Obìnrin ni kì í rí olóòlù. Kí ló dé tá máa ń dẹ̀jà ńlẹ̀ káàárọ̀ òjíire? Nǹkan bá ti pèlé èèwọ̀, kí ló dé tá gbà pé èèwọ̀ ni? Mo rántí ńgbà náà, ìyá mi ń dọ̀bálẹ̀ bẹ́rẹ́bẹ́rẹ́ nínú táksì. Èmi wà ń bẹ̀, mi wà lókè. Òye ń tọ́sẹ̀lẹ̀ òfin gbogbo ara yé mi dàbí alára. Àfi tí n bá fẹ́ parọ́ lókù. 1982. Ọmọ ọdún mélòó ní jẹ́ ńgbà náà? Ọmọ ọdún 7. Ṣùgbọ́n experience yẹn ò kúrò lórí mi. A lọ abọ̀ inú payà ni mọ́mì mi wà nínú táksì ń bẹ̀. Èmi àti ẹ̀ náà láwa ń bẹ̀. Àyà tèmi náà ń jà mọ́ tí ó ṣẹlẹ̀. Láti ìgbà náà mo ti mú sọ́kàn pé eégún kan bẹ ń Ìbàdàn kì í róbìnrin. So n tí wọ́n ń pè ní ṣẹ̀ṣe nu. Àṣírí tí ń bẹ nínú àṣà àti ìṣe Yorùbá nu, ẹ já keep ẹ̀ forever. Ká má fààyè gbẹnì kankan pẹ̀lú ẹ̀sìn òṣì kan láti wá ìrèzí tó jẹ́ tiwa dànù. So far tá àti mú ọ lọ́wọ́ dání pé kí wọ́n má ṣe òòṣà tiwọn. Òòṣà ni tí wọ́n ń pè lẹ́sìn. Christianity òòṣà ni, Islamic òòṣà ni. Because ó lọ́nà tí wọ́n gbà sìn.
ẹ kí wákàtí 5 orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ fún ìrun tẹ́ ń kí. àwọn kírísítẹ̀nì ó ka sáàmù, òòṣà tí wọ́n nìyẹn, ìṣẹ̀ṣe tí wọ́n nìyẹn, nǹkan nígbàgbọ́ nínú ẹ̀ nìyẹn. ẹ jẹ́ kí eléégún ó sin tó nígbàgbọ́ nínú ẹ̀. so according to nǹkan tí mo gbọ́, wọ́n lọ́mọbìnrin yìí ṣe bí ọkùnrin ń ló fi rólóòlù. ìtàn kan bẹ tí wọ́n sọ fún mi láyé ìgbà náà ní late 80s tàbí early 90s, bóyá olóòlù náà ni wọ́n sọ nípa eégún kan pé obìnrin ò gbọ́dọ̀ wò ó. eégún eléyìí tàbí òòṣà eléyìí kì í róbìnrin. ẹnìkan sì lórí òkè gàréètì ó sì da nǹkan borí, ó sì try láti yọjú wò ó. do you know nbi tó sápamọ́ sí eégún yẹn fìlì ẹ̀, ó sì na ọ̀pá síbẹ̀, ẹni yẹn dàda nǹkan míì sábẹ́ ibi tó sápamọ́ sí. láyé àtijọ́ bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ Olúwo ṣe mọ̀ wípé èèyàn ńlá ni lolúwo, ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà tó bá ti já nǹkan orí rádáadáa ni máa ń sọ bí ọmọ kú lọ́wọ́ adití. ó lè máa sọ wípé kàn jẹ́ kóbìnrin ó ti ẹ̀rọ olóòlù gan, kí ni ó ṣẹlẹ̀, kò sí ní tí ó ṣẹlẹ̀, ẹ jẹ́ kó try ẹ̀. so now nílùú ìyá mi orò ni wọ́n máa ń ṣe ń bẹ̀. tí bẹ́ẹ̀ gbọ́ tí mo máa ń ṣe yínmi gbẹ́kẹ́ ẹkùn olókèrè ìwé ìjèrò ọ̀tọ̀ bọlé famayọ orò ń kùn yùmùyùmù ó fẹ́ sọ̀rọ̀. láyé ìgbà náà àpọ́nlé àti iyì ń bẹ fórò, unlike today táwọn ọmọ Gen Z tí wọ́n ti ń ṣe orò lójú kámẹ́rà, wọ́n ti ń gbé orò sínú TikTok, wọ́n ti ń gbé orò sínú Facebook, wọ́n mọ̀ wípé ẹlẹ́yà ìran àwọn làwọn ń ṣe, torí pé ilé ayé wọn kò fi gbogbo ara báláǹsì náà pẹ̀lú yẹ̀yẹ́ tí wọ́n ń fi ìṣẹ̀ṣe àti àṣà Yorùbá ṣe. ntọ́ yẹ kí wọ́n gbé lárugẹ ni wọ́n ń tàbùkù ẹ̀. ayédáyé ọ̀làjú lóòótọ́, ká gbé ọ̀làjú sẹ́gbẹ́ kan, ká gbé ìṣẹ̀ṣe sẹ́gbẹ́ kan, méjèèjì wọ́n lè fẹ̀gbẹ́ rìn papọ̀. èmi àtẹ̀yìn sọ̀rọ̀ nípa èdè Yorùbá, kí làkóónú tí ń bẹ́nu èdè Yorùbá, n tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe lónìí, tá ń pè láṣà lónìí, ipò ọba nìkan ló ṣẹ́kù ń bẹ̀. eégún yìí ló tẹ̀lé, àwọn orò wọ̀nyí ló jẹ́ kan ń bẹ̀ láwọn ìlú kọ̀ọ̀kan, wọ́n ti parun. mo rí ìlú kan tòsí ìlú mi tó jẹ́ pé wọ́n ní táwọn ó bá jọba Christian làwọn ó fi jọba. ìgbà wọn náà dẹ̀ yí padà sí dáadáa, ká má sọ kejì. all right, so arábìnrin yìí n tí wọ́n fojú ẹ̀ rí yóò rò fún àrọmọdọ́mọ. òun lélẹ̀ o tó bá sọ pé kẹ má wo lóòlù ẹ kàn ti kun ẹ̀ nìgbọ́n ó múra bí ọkùnrin ó bọ́ síta ó dẹ̀ lọ fídíò ló. now ìyá rẹ̀ wọ́n ní ó fárí fún un kọ́ má dàbí ẹni pé àákòrun ẹ̀ lọ á fi ṣe nǹkan kan. alright, òun náà tún lélẹ̀ yìí. àwọn ọlọ́pàá náà náà dúró sí i ó wúwo ní ọlọ́pàá lórí tébọ̀ ó ní máa ṣẹ̀kẹ́ndì àwọn míì ti ṣe rí tán sọ pé látijọ́ tán ti ṣe ni wọ́n ti ń ṣe nǹkan oṣù tí ò dáwọ́ dúró mọ́ láyé wọn. bọ́ bá jẹ́ muslim ni
ṣé wọ́n gbà padà sínú ẹ̀sìn Islam pẹ̀lú gbogbo nǹkan tán kó tán so mọ́ láyà àwọn rúṣọ pupa sí ń dì í. má ṣe ilé ayé ní gbé bá a bá ṣe oní tójú wọn máa ń rí. ó ṣe fídíò lóòlù kí ló ṣe mo ṣe fídíò lóòlù ni. kí ló ṣẹlẹ̀ sí wọn gẹ́gẹ́ láti gbà tó ti ṣe. mi ò balẹ̀ nígbà yẹn. sọ̀rọ̀ sókè kí wọ́n yẹ. mi ò balẹ̀ láti gbà yẹn. ẹ̀dọ̀ ti ṣe kí ni. láti ìgbà tó ń ti ṣe fídíò lóòlù ara òun ò balẹ̀ láti ìgbà òun eégún ló lóòlù kì í ṣe páwọn èèyàn wò obìnrin ni wọ́n ní kì í rí wọ́n sì sọ̀tàn tí ìfíró obìnrin. sọ ń bẹ́ ọ̀kan tó sọ o. lẹ́yìn ló ṣe fídíò ẹ̀jọ̀ ṣe kí ni ẹ̀jọ̀ dára rẹ̀. ẹ gbọ́ látijọ́ tó ti ṣe fídíò ẹ̀jẹ̀ ọ̀dá lára rẹ̀ bí ó bá sì padà wá bí ó ṣe máa ṣe táyé tẹ́jẹ̀ ó fi tán lára ẹnu yóò bá sì níṣẹ̀ṣe eégún tí wọ́n ń pè lólòlù wọ́n ti ń ṣe látọdún gbọ̀n ohun ọ̀gbà obìnrin ni mò ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Olúwo mò ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Akeugba Gold. ẹ já kúrò lórí eléyìí o mo ti deliver message mo fẹ́ deliver ń bẹ̀ ó rìkọ́ọ̀dù olóòlù ara rẹ̀ ò balẹ̀ mọ́ láti ìgbà náà ní tí ó fi ń sọ pé ara rẹ̀ ò balẹ̀ mọ́ ní ìsun ẹ̀jẹ̀ tí ò dá lára rẹ̀ láti ìgbà náà eléyìí ò kì í ṣe story fúnra lára ẹ̀ lẹ́gbọ́ ìdí òsà ló wà yìí ìrópọ̀ ń bẹ̀ bí bìbà alright ẹ̀já kú ń bẹ̀ hùn ẹ̀já lọ sọ́dọ̀ Olúwo ká tó padà sọ́dọ̀ Akeugba Gold. Àṣà àti ṣe àwọn làwọn máa ń gbé lárugẹ àwọn làwọn máa ń jó ìwé ìwé ẹ má gbé obìnrin kankan wá láàyè ní ọjọ́ yìí o mistake máa wà bẹ́ẹ̀ pé obìnrin tí ò gbọ́ nípa. now ẹ má tún já dírágì tọ̀rọ̀ Olúwo náà ẹ jẹ́ ń fẹnu ṣàlàyé nǹkan tó Olúwo sọ Olúwo ní ó folóòlù ṣe yẹ̀yẹ́ o kò ní mínì ó ní bàbá wò ó gbogbo àwọn ọdún ìṣẹ̀ṣe àṣà tá a máa ń ṣe àwọn obìnrin wọn máa ń pọ̀ jù bí gbogbo nǹkan àwọn obìnrin ní máa ń gbé e lárugẹ ẹ wá bá ń sọ fÓlúwo gbogbo ẹ̀yin ọmọ Ìwó gbogbo ẹ̀yin àgbà Ìwó gbogbo ẹ̀yin mùsùlùmí tí ń gbèsè Olúwo lẹ́yìn gbogbo yín tẹ̀ ń ṣe káre pé ọmọ ọkọ ni ẹ wí fún pé olóòlù ọ̀sẹ̀sẹ̀ jáde lónìí kò ẹ̀sẹ̀ dé lónìí olóòlù ti wà látọdún gbọ̀n kan tó bólúwo gan kì í sí irúbìnrin láti ìgbà náà títí dé ìsìn kí lolúwo ṣe ní lọ́kàn pé òun ó chẹ́ǹjì olóòlù sí ìsìn ní ìsìn bó ṣe báyé àṣàjẹ́ ní Ìwó tó dorí ìṣẹ̀ṣe kodò ní Ìwó Olúwo ní mission ó fẹ́ execute mission ẹ̀ wọ́n support àwọn tán láwọn ọ̀tàn ìsìláàmù wọ́n support àwọn tí wọ́n láwọn ọ̀tàn sàríà ẹ̀já jẹ́ kó yé Olúwo wípé ibi tó bá gbámọ̀ládé ni kó jódé ńbo ló sì gbámọ̀ládé gbígbámọ̀lá rẹ̀ káàkiri ojú ilẹ̀ Ìwó lọ níbi tó so lórí sínú níbi tó jọba sínú àgbàlagbà kan ò sì lè tòkè Ògùn wá kọ́ mọ́ wá ṣe mú gògùnù lálẹ́dẹ́ Ọ̀yọ́
kólúwò ọmọ kọ olúwo tiẹ̀ lè kọ́ wọn Ìbàdàn bọ́n ṣe fẹ́ lólé ayé wọn kò lè kọ́ ìlú míì bí wọ́n ó ṣe gbégbèsè ayé wọn kálukú ló mọ bí ó ṣe lólé ayé ẹ̀. now ntọ́lúwo sọ ni wípé bàbá sọ wípé káwọn obìnrin ọmọ wo olóòlù ṣé olóòlù ò lè gba àwọn obìnrin mọ́ra ni àti pàápàá ìlú ńlá nìbàdàn àwọn àrè tí wọn ò gbọ́ pé wọ́n ń so olóòlù nìbàdàn polóòlù jáde táwọn eléyìí bá ń bọ̀ láti ibì kan tán fẹ́ kọjá ń bàdàn bóò ni yóò ṣe rí ẹ bá ń wí fún olúwo pé olóòlù kì í wá sí ìwó road olóòlù kì í wá sí mùsùlùmù kì í wá sọ́lọ́ ń ṣògo olóòlù mọ bí ó ní gbèdéke bí tí olóòlù máa ń dé kì í ṣe pé olóòlù náà fi ń ṣèkà tàbáwọn ilé tàbáwọn tí ń so olóòlù wọn máa fi ń ṣèkà débi pé wọ́n mọ̀ọ́mọ̀ déédéé gbé lọ síbi táwọn obìnrin wà ọdún mélòó lẹ́tí obìnrin fojú kan olóòlù tàbí nǹkan kan ṣẹlẹ̀ sí ìyàn nítorí olóòlù tí ìbá ṣe lè ta ẹsẹ̀ gbọ́ yìí irú ẹ̀ ti wáyé ó ti pẹ́ kò ṣẹlẹ̀ mọ́ àwọn ọmọ Ìbàdàn ti mọ bọ́n ṣe nǹkan wọn àwọn ọmọ Ìbàdàn ti mọ ibi tí wọ́n gbọ́dọ̀ rìn sí tó lóòlù bá ti jáde àti ibi tí wọ́n gbọ́dọ̀ rìn sí kì í ṣe gbogbo ilẹ̀ Ìbàdàn kò sí eégún tó lè yí ilẹ̀ Ìbàdàn ká tán lọ́jọ́ kan ṣoṣo so ẹ fi olóòlù lẹ̀ ẹ já gbọ́rọ̀ Olúwo díẹ̀ sí. announcement olóòlù tó bá wá sólóòlù ọ̀pá ni tí yóò nà fẹ́ pa ni wọ́n sì máa àwọn ọmọ tí a máa wà lẹ́yìn rẹ̀ nínà ni wọ́n nà wọ́n bẹ̀ lọ ìpa wọ́n á máa ti torí ẹ̀ kan ṣe. Can you imagine? ẹ béèrè lọ́wọ́ Olúwo obìnrin mélòó làwọn tí ń tẹ̀lé olóòlù ti nà tán ti fẹ́ nà pa obìnrin mélòó ńjọ́ Olúwo gangan ńjọ́ Olúwo gangan ti gbọ́ pé lọ́dún yìí o olóòlù jáde o àwọn obìnrin wá lọ síbi tó ti ń ṣe tiẹ̀ kò ṣẹlẹ̀ gbogbo eléyìí àwáwí àréèrè sọ kán mọ̀ sọ páwa náà sọ̀rọ̀ kán mọ̀ sọ páwa náà sọ̀rọ̀ láti wá gbèjà ẹ̀sìn ní tó gbólúwò jáde nu Olúwo has never contributed anything positively sí nǹkan tọrọ mọ́ èdè àṣà ìṣẹ̀ṣe káàárọ̀ òjíire Olúwo máa tako gbogbo ẹ̀ ni. bẹ́ẹ̀ la fi ń bẹ ìwé ká bẹ ẹjọ́ bá wà bẹ olóòlù pé inú tí ń bí sókè tó tó. ẹ gbọ́ nǹkan sọ torí ẹ̀ la ṣe ń bẹ̀ yín ẹjọ́ ẹ bá wa bẹ olóòlù inú tí ń bí sóbìn ó tó máa rí kí àwọn olóòlù káwọn ìdílé tí ń gbólóòlù káwọn náà dẹ̀ change kan pawódà táwo ṣe Olúwo yọkàn jẹ́ champion ni a ní nígbà báyìí ṣèbó níbo lóòlù ṣe é ṣe àwa la sọ fún ọ àwa tá a sọ fún ọ rí pé kí wọ́n yí padà wọ́n dẹ̀ yí padà wọ́n gbà sí wa lẹ́nu ẹni tí ò ní kan ṣe tó ń gbìyànjú láti mú ẹni tó ní í ṣe lọ́wọ́ dání bó bá níyàwó tó sì mọ̀ pẹ́sìn rẹ̀ dá ọ lójú njẹ́ olóòlù bá jáde rán ìyàwó rẹ̀ kó lọ síbẹ̀ yes ṣe bó níyàwó bólóòlù bá ti jáde dẹ́jà gbogbo ń tọ́ ẹ̀hàn tú sí lára ẹni kọ́ lọ rìn fèsì olóòlù kọ́ lọ láyọ̀ kó bọ̀ láyọ̀ káwá wo bí ti rí. ọ̀fẹ́ ríran ọ̀fẹ́ pa wọ́n ó nígbà kọ̀ọ̀kan tí máa ń nà tí ó fi gba gbogbo ẹ̀jẹ̀ wọn lábẹ́ olóòlù láti sùn wọn. Can you imagine? ó nígbà kọ̀ọ̀kan tí máa ń nà tí ó fi gba ẹ̀jẹ̀ wọn abẹ́ olóòlù má bínú mọ́ ọ̀rọ̀ àpọ̀dà lẹ́nu ẹni tí wọ́n pè ní custodian of Yorùbá heritage culture and tradition. ẹjá kúrò lórí ọ̀rọ̀ Olúwo rádaràda ní sọ bí aláìsàn tó lómi ẹjá kúrò ẹjá bọ́ sọ́dọ̀ Akéúgba Gold lọ́pọ̀lọpọ̀ gbà bíjà bá ń bẹ̀ ká parí ẹ̀ Akéúgba Gold máa ń sọ fáwọn tí wọ́n jọ ń ṣẹ̀sìn
kí wọ́n ṣe díẹ̀díẹ̀ pẹ̀lú ẹlẹ́sìn mi. Ẹlẹ́sìn mi ò tọ́ yín, wọn ò gbọ́n yín, wọn ò ṣáyín, wọ́n ń ṣe tí wọ́n lọ ni, kí ló dé tẹ̀ ń ta sí wọn. Yorùbá ní bá a bá léwúrẹ́ kan gànà yóò padà wá buni jẹ́ o. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu. kàn sí kí ni ìṣòro yín gan ẹ sì lo fóònù ẹ kàn dẹ́nu fóònù ẹ lè fẹ́ sí. Àbí o, aráàmù lélẹ̀ aráàmù ń tọ̀hún, gbogbo ohun tí wọ́n ń lò pátápátá aráàmù ló mú wá. ẹ fẹ́ kọ́pì bá nẹ́bí ìṣẹ́nu ayé ṣé ànẹ́bí lo ìlẹ́tíríkì ní kí ló dé tí wọ́n lo ìlẹ́tíríkì kí ló dé tí ọmọ ẹ lọ gbénu ilé tí a fi koríko tí a fi kọ́ bísíǹnẹ̀sì ni gbogbo yín ṣe olè ní majority wọ́n láàyè dá wàhálà sí wa lọ́rùn. àwọn ẹlẹ́tàpẹ́lẹ́ àwọn traditionalist àwọn ẹlẹ́bọn ní ọmọ jẹ́ àwọn mùsùlùmí tẹ́lẹ̀. Ọlọ́run wọ́n máa ń pa àwọn àfáà lé, àwọn tẹ́ ń pè lẹ́lẹ́bọ yìí, àwọn Christian wọ́n máa ń pa àwọn àfáà lé, wọ́n láwọn ẹlẹ́sìn kejì wa, wọ́n respect Islam, wọ́n respect Muslim. Èmi kò sì gbàgbọ́ kò sì mọ́lé yìí, mo respect Islam, mo respect Christianity, mo respect àwọn oníṣẹ̀ṣe, ṣùgbọ́n n ò ṣe kankan ń bẹ̀, n ò sì nígbàgbọ́ nínú kankan ń bẹ̀, ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Ọlọ́run torí mo mọ̀ tó yàtọ̀ sósì, mo mọ̀ tó dá yàtọ̀ sílé tí ó dá, mo choose láti mọ̀ sílé tó dá. Ṣùgbọ́n n ò lẹ́sìn, n ò sì ní lẹ́sìn. Màá dàgbà, màá dògbò as a realist torí ẹni ọ̀jẹ̀ ńlá yò nípọ̀sìn nínú kankan bẹ̀. Àwọn nǹkan kan bẹ tí mo admire nínú Islam, àwọn nǹkan kan bẹ tí mo admire nínú Christianity. N tí mo admire nínú Islam kò change mind mi, n tí mo admire nínú Christianity kò change life mi, kò change mind mi. Torí n tí mo mọ̀ ní wípé scam ni gbogbo n tí wọ́n ń pè lẹ́sìn. N tí kálukú ọ̀jẹ̀ ni kálukú ń wá káàkiri. Any religion tí ó bá ti lè change nǹkan overnight kì í ṣe religion. Yes. Boko Haram, àwọn ajínigbé wọ́n ń káàkiri, kò sí Christian tó lè wọnú igbó lọ bá wọn kó gbà wọn mọ́ padà, wọ́n lò 56 days ń bẹ̀. Àtàfà jálàbí àtàfà súnà ìkankan ò lè wọnú igbó kó bá wa gbà wọn mọ́ yẹn jáde. Irú ẹ̀sìn wo wá nù? Bẹ́ẹ̀ nìkan bá wà lókè òkun nìsín tó ní problem kékeré, ẹ sọ pé ẹ fẹ́ wọlé alúà fún, ẹ invite àwọn àfáà kan láti Ìlọrin, àwọn àfáà kan láti Kogi, àwọn àfáà kan láti ibi kíní kan, wọ́n wá ṣàdúà fún n tí ń ṣe òun ó sì lọ, ẹ ṣe wọlé alúà fáwọn ajínigbé. Kẹ́kọ́ àwọn àfáà jọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣàdúà òun, kẹ́ wá ṣàdúà òdì fún wọn pé kó rí báyìí fún wọn, kán máa sára wọn, kán máa lura wọn, kán mọ̀ tí wọ́n fi ti àwọn tí wọ́n jí kó, tí wọ́n fi tì wọ́n lẹ̀, tí wọ́n fi tì wọ́n, tí wọ́n fi lé wọn lọ. Lábúlé kan ní Kwara, almost 100 kìíní kan àwọn èèyàn ní làwọn adàlúrú ni wọ́n pa lẹ́jọ́ kan ṣoṣo. Ṣé kò sí Muslim láàrin wọn ni? Ṣé ò sí Christian láàrin wọn ni? Ṣé ò sí oníṣẹ̀ṣe rárá láàrin wọn ni? Jẹ́jẹ́ làwọn ẹlẹ́bọ ń lọ. Christian wọn ní yàwájú ilé ẹlẹ́bọ, àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ o, wọ́n dẹ̀ ti tán máyé la o. Ṣùgbọ́n àwọn Muslim ni ò ní jẹ́ kẹ́ ẹ lọ jẹ́jẹ́. Oríṣiríṣi gbogbo nǹkan, gbogbo àṣírí ló ti tú. Àwọn fúnra lára wọn náà, mo dẹ̀ sọ́njò ní mo láwọn fúnra lára wọn. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú èrùn àtejò pẹ̀lágbẹ̀ ni ó ṣẹlẹ̀ sí wọn kàn. Ẹ mọ́ fògùn bá wọn jà, ẹ mọ́ sòpò bá wọn jà, fúnra wọn náà mọ́ fúnra wọn lóògùn jẹ, ẹ mọ́ fògùn bá wọn jà, fúnra lára Muslim náà máa pieces ara wọn. Àwọn tẹ́ pè lẹ́lẹ́bà, àwọn oníṣẹ̀ṣe wọ́n á finish eléyìí tó kù. Ẹ gbádùn mi, àwọn ló máa pieces ara wọn. Ta ni? Àwọn ló máa pieces ara wọn. Àwọn tẹ́ pè lóníṣẹ̀ṣe ni wọ́n á finish wọn. wọ́n ní àwọn àfáàní ẹ̀wọ̀n wá jẹ́ni fáàtì àyíká ẹ̀ma káwá náà ká ẹ̀ fúra ní pé majority ẹni tí ń gbégún àwọn tó kéwú lọ́pọ̀ nù wọn ẹ̀ tí láwọn egun ti ń káyà Kùránì lábẹ́ ikú egun kí ló tẹ́ tẹ́ ẹ̀fọ́ gbọ́n manage sí àwọn kankan ti wrong too wrong can never make it right. Eléyìí kẹfẹ́ rí ni eléyìí ọ̀wọ́ náà ẹ̀ máa dájọ́ bí ẹni pẹ́lú wọ́n yín ní kọ́kọ́rọ́ àlìjẹ́nà wà who are you by the way and by the bush tá fún yín kọ́kọ́rọ́ àlìjẹ́nà gbogbo ẹni tá ìṣe pé fáwọn traditionalist láyé dán ibo lẹ́wà lónìí ẹ jáde wá jà gbogbo challenge. Ẹ gbọ́ nǹkan tí mo sọ, gbogbo àwọn tí wọ́n ń sọ pé ìṣẹ̀ṣe ọ̀dà láyé ìgbà náà, tí wọ́n máa ń fọ́, tí wọ́n máa ń balẹ̀ eégún jẹ́, tí wọ́n máa ń ba ojúbọ Ṣàngó jẹ́, ojúbọ Ògún,
ayé wọn ò bẹ́tà nísìn wọn ò lè jáde láti wá sọ nǹkan kan fún yín torí jẹ́jẹ́ làwọn òòṣà wa dúró òótọ́ ni o irọ́ ni o à ń kóbi ìbọ wọn à ń tapó lé wọn lórí wọ́n ń dáhùn nǹkan tá à ń fẹ́ à ń béèrè lọ́wọ́ Ọfá ogun eléyìí ṣe ká lọ ó ń pé á mọ̀ lọ àjókòó nǹkan kò ṣe wá ogun eléyìí ṣe ká lọ ó ń pé ká lọ àjagun àṣẹ́gun àjagun àṣẹ́gun ogun eléyìí pé ṣe ká lọ ó ń pé á mọ̀ tí ì lọ ká ṣe báyìí kó tó di pa á lọ a dẹ̀ rí dáhùn sí bí ebi bójú ọ̀nà ẹlòmíì bá dàrú wọn á ní kó lọ béégún ilé wọn yóò sì béégún ilé wọn yóò sì padà bí ó ti wá ọ̀rọ̀ rẹ̀ ọ̀dẹ̀ lójú ọjọ́ kọjọ́ tí mọ́gùn bá tẹ́nìkan bá tó lu mọ́gùn tá a bá ráwọn Christian tán wá pé àfàdúrà jagun tí wọ́n dẹ̀ pray fẹ́ tó lu mọ́gùn tára rẹ̀ dẹ̀ yá ìgbà náà máa bẹ̀rẹ̀ sí respect Christianity ọjọ́ kọjọ́ téèyàn bá lu mọ́gùn tá a bá pa àwọn àfóúnjálàbí jáde àwọn jálàbí tiẹ̀ ìṣẹ̀ṣe làwọn lọ ìṣẹ̀ṣe ni wọ́n ń pè jálàbí wọ́n jàwé kíní kan mọ́ kíní kan nísìn wọ́n orí ẹyẹ orí igun orí àparò mọ́ra wọn nísìn wọ́n gun papọ̀ bí ọba ti wá sẹ́ni tó lè ṣe ẹ̀pànù mọ́ èèbó gan òróògùn mọ́gùn ṣe so reality jẹ́jẹ́ wọn ń lọ èyí lẹ́mọ̀ pé lágbájá inú náà jáàná mọ̀ ní lọ láìpẹ́ ni mò ń gbọ́ tí àwọn àfáà kan sọ wípé kò síbẹ̀ yìí ó ṣe wọ ọ̀run rere ìgbé èyí ó ṣe wọ àlìjánà tí ò ní kọ́kọ́ wọnú náà jáàná mọ̀ bó lè ṣe fẹ́ dára yín lórí rú ni because majority tiwa àti rọ̀ yìí èyàn ò lè touch brain wa kẹ́ sọ pé everybody tí ó bá wọ àlìjánà láyé yóò kọ́kọ́ wọ ná kí ni iná tó fẹ́ wọ̀ ń ní ṣe kí ló dé tó kúkú wá ṣiṣẹ́ àlìjánà ńgbà tó mọ̀ pé wọ́n kọ́kọ́ wọ náà sọlọ́n tó fẹ́ jẹ́ ká tó dán iná wò ká tó lọ sáàlù jẹ́nà ká tó lọ sinmi ní what kind of nonsense is that wọ́n dẹ̀ ń sọ dẹ̀dẹ̀ ní ara tiẹ̀ náà ṣe ń gbà á gbọ́ ó sì ń tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀kọ́ àìmọ̀ kan. ó kọ́ tí ń pariwo lórí ọ̀rọ̀ olóòlù nìbàdàn ṣé bó lóòlù iṣẹ́ jáde tẹ́lẹ̀ ní jáde nísìn àìmọye ọdún òbílẹ̀ tó ti kú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé ilẹ̀ jìjì tẹ́ẹ̀rù pé ẹgbẹ́ ju àwọn bàbá tí wọ́n mánéjì ẹ̀fìtì tẹ́yìn fi wá dé bá gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́ ní kẹ́hìn tí wọ́n ti dà fà gbogbo wọn lẹ ti dá padà sínú ẹ̀sìn bàbá wọn ojú tì yín kọ̀ tán. Can you imagine gbogbo àwọn ọmọ tẹ́ ẹ ti kọ́ ní kéwú tán ti dà fà gbogbo wọn lè ti dá padà sínú ẹ̀sìn bàbá wọn yes ńgbà tí wọ́n kéwú tọ́nà ọ̀la wọ́n padà sí di ìṣẹ̀ṣẹ̀ ayé wọn nítumọ̀ wọ́n progress in life wọ́n wá ní ìṣẹ̀ṣẹ̀ lókù táwọn ọmọ ṣe o ìṣẹ̀ṣẹ̀ ni ká máa ṣe o ìṣẹ̀ṣẹ̀ ni ká máa ṣe ìṣẹ̀ṣẹ̀ ni ká máa ṣe o ìṣẹ̀ṣẹ̀ ni ká máa ṣe ká má gbàgbé ohun àwọn bàbá wa fèsì lẹ̀ o ìṣẹ̀ṣẹ̀ ni ká máa ṣe. ẹ̀tọ́ wa gbọ́n ronú ẹ̀tàn tó ń trade blame tó fi ajẹ́ pé gbogbo ìdájọ́ tó le ẹnu yẹn láti máa gbọ́ bí ẹ bá ń ṣe ìsìlámù tí ọba ṣe mẹ́ẹ̀ pa ta ló sọ bẹ́ẹ̀ fún ibo ló wà ní Kùránì táwọn ànábì parí torí pé ó pa ìsìlámù fámìlì ànábì kan ò ṣe ìsìlámù tó tẹ̀lé wọn lọ Abisinia ó wà ní àwọn tá ànábì ránṣẹ́ ó ní Abisinia ó gba Christianity ó dẹ̀ dúró pa síbi ànábì òtórí ẹ̀sọ́ kíkan lọ́pàá. mo mọ àwọn afárá tí wọ́n fọ́n jáde wọ́n ní làmẹ́ǹtì ebú tí wọ́n bú ìsìlámù insult tí wọ́n fún àlá insult tí wọ́n fún Quran wọ́n ní lament burúkú gbogbo àwọn tá a kìlọ̀ fún wọn tẹ́lẹ̀ náà ni wọ́n tó ń kó pọ̀ pé. àwọn àfáànù o àwọn fúnra lára wọn náà ni wọ́n ń fa Islam ya. onídàásí nígbàjá pẹlẹbọ ni wọ́n ẹwà àwọn mùnáfíkì túlétúlé ẹlẹ́ẹ̀kejì wọ́n ní lament pé gbogbo ilẹ̀ Yorùbá bóun ló ṣe jẹ́ tó jẹ́ pé mùsùlùmí ọ̀wá ni wọ́n múnú gómìnà kankan torí lè tẹ́ tó ń bá bọ̀ lẹ́yìn tèkó nìkan ló ti clear. Can you imagine kí lọ́kàn mùsùlùmí àti kírísítẹ́nì pẹ̀lú gọ́fìnà àwọn muslim kan jáde ń bàdàn jò ní pé ẹgbẹ́ tí ó bá ti fa muslim kalẹ̀ àwọn ò ní tẹ̀lé ẹ wo bí torí wọn tọpọlọ wọn dọ́ta sí tọpọlọ wọn jọba sí ìlú ọ̀dà ìlú òdùn gbogbo nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ ẹ̀ ń sọ̀rọ̀ muslim àbí christian kí lọ́kàn wa ẹnu ẹni tí ó ṣe àbí ìbàjẹ́ lẹ́bọ tó bá ti jó ní òmù dẹ̀ra bá wa kẹ́lẹ́bọ máa bọ kó wá bọ́ sòsì aṣọ ìyá aṣọ ọ̀ràn aṣọ àrùn aṣọ wàhálà aṣọ jàngbọ̀n kó wá bọ kúrò lọ́rùn wa kí lọ́kàn wa. iṣẹ́ wo lẹ fẹ́ ṣe ta ló fà á ẹ̀yin lẹ dá wàhálà yìí sílẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ fún Islam lórí ọ̀rọ̀ human relationship nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ fún Islam ẹ̀yin kan lẹ dá gbogbo wàhálà yìí sílẹ̀. lórí ọ̀rọ̀ òṣèlú muslim ticket ni muslim christian ticket ni ó yẹ kí ẹni tán bá ti mú ààrẹ tó jẹ́ christian kí wọ́n gbàkejì ẹ̀ kó jẹ́ muslim tán bá ti mú ààrẹ tó jẹ́ muslim kí wọ́n gbàkejì ẹ̀ kó jẹ́ christian Tinubu muslim ló mú ó sì tún padà wọlé. ta ni ó wá sọ ta ló wá fẹ́ sọ nísìnyí pé Tinubu fẹ́ gba
gbogbo Nàìjíríà fún Islam nísìn ǹjọ́ ever sọ̀rọ̀ nípa Islam àbọ̀ ever sọ̀rọ̀ nípa Christianity kí ló fẹ́ ṣe sínú ìlú ní Bọ́lá Ahmed Tinubu ń bá káàkiri bí ṣe ń sòpópónà kínní ní sòpópónà kínní ní ṣe títì kínní ní ṣe títì kínní ní ṣe ní ó dáwọ́ lérè lùwé ní wo bó ṣe fẹ́ revive ètò ọrọ̀ ajé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí kankan sọ́ńbẹ̀ o. sinmi gbogbo tí wọn pariwo lórí ọ̀rọ̀ olóòlù nìbàdàn ṣé wọn lóòlù iṣẹ́ jáde tẹ́lẹ̀ ní jáde nísìn àìmọye ọdún òbílẹ̀ tó ti kú tẹ́lẹ̀ tó jẹ́ pé ilẹ̀ kìkìrì tẹ́yẹ̀ rò pé ẹgbẹ́ ju àwọn bàbá tí wọ́n mánéjì fújì tẹ́yìn fi wá dé bá gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́ ní kẹ́hìn tí wọ́n ti dà fà gbogbo wọn lè ti dá padà sínú ẹ̀sìn bàbá wọn ojú tì yín kọ̀ tán ẹ̀dùn wa gbọ́n ẹ̀rúnú ẹ̀kan tó ń tẹ̀dí blame wọ́n pariwo lórí ọ̀rọ̀ olóòlù wọ́n pariwo lórí ọ̀rọ̀ ìgbélé àhámọ́ nílùú Ṣẹ́yìn wọ́n pariwo lórí ọ̀rọ̀ Òrò nílùú Ọ̀yọ́ wọ́n pariwo Alágẹmọ níjẹ̀bú wọ́n pariwo ọdún kan náà bẹ ní Lagos State tóun náà ìfẹ́ róbìn gbogbo ẹ̀ lẹ́ ń pariwo lọ́tún lọ́sì yẹra yín wò ká ẹ̀ máa gbẹ́ ẹ̀yin lẹ dá wàhálà yìí sílẹ̀ wọ́n láyé ẹ̀yin lẹ dá fìtínà yìí sílẹ̀ ẹ̀yin lẹ gbẹ́jọ́ lọ́tún ní Islam náà ẹ̀yin lẹ ń ṣe bí ẹni pé kọ́kọ́rọ́ àlùjànnà ń bẹ lọ́wọ́ yín lẹ́yìn tá ẹ̀gbẹ́ ẹ̀ lè dá manufacture ordinary biro ẹ̀gbẹ́ ẹ̀ lè dá manufacture ordinary ball kí ni Islam manufacture rí tó jẹ́ pé ní Islam náà ti manufacture ẹ̀ tó jẹ́ pọ́gbọ́n Islam la fi manufacture ẹ̀ kí ni Christianity manufacture rí tó jẹ́ pé ọgbọ́n inú Bíbélì la fi manufacture ẹ̀ ta ni religion help bí ó bá jẹ́ pé ìlú kan ń bẹ tí ó yẹ kó lọ ń gbàdúrà ẹ̀ tí ó yẹ kó dáa rárá China ni ẹlẹ́bọ original ni wọ́n òòṣà wọn ń sìn ère wọn ń bọ not Jésù not ànábì wọn ìsà alátẹ̀lé ànábì wọn ìsà alátẹ̀ wọn ìsọmọlẹ́yìn Jésù. ẹ sì máa pàṣẹ ọ̀rọ̀ Islam bí ẹni pé wà automatic ẹ ti wà autocratic ẹlòmíì ò ní Allah lórí bẹ́ẹ̀ Kùránì lórí bẹ́ẹ̀ àwọn mùsùlùmí la gbàgbọ́ ẹni tí ò sí Islam nínú ayé ẹ̀ ó lè má tẹ̀lé tẹ̀yìn wí yẹn kí ló dé tẹ̀ manage ayé Kùránì ó dé wọ́n yìí lásẹ̀ bí lọ́rọ̀ bí kabil hikmati wà ní wọ́n yìí lọ́ọ́ ti ní asana ẹ pé àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú wisdom call on to the way of your Lord with wisdom and good admonition owó lẹ lò níbẹ̀ mọ́ agídílẹ̀ ń lò bí funfun ẹ fọ́ gbogbo ẹ̀ lójú pọ̀ ibo lẹ wà nígbà ẹ̀ka àti ìsìtá nàbì sọ fún Mu'adh tó fi ajẹ́ pé gbogbo ìdájọ́ tó le ẹnu yẹn láti máa gbọ́ bí ẹ bá ń ṣe ìsìlámù tí ọba ṣe mẹ́ẹ̀ pa ta ló sọ bẹ́ẹ̀ fún ibo ló wà ní Kùránì tàbí ànábì parí torí pé ó pa ìsìlámù fámìlì ànábì kan ò ṣe ìsìlámù tó tẹ̀lé wọn lọ Abisinia ó wà ní àwọn tá ànábì ránṣẹ́ ó ní Abisinia ó gba Christianity ó lè dúró pa síbi ànábì òdòdó sọ pé kálọ̀ pa níbo lẹ́yìn tí ń view àwọn àfáà yín. Islamic manufacture Boko Haram and bandits God bless you kò sí ní tó manufacture náà jù bá ń lọ and Christianity tún wá manufacture peace yes Islam la pè ní ẹ̀sìn àlàáfíà no Christianity lẹ̀sìn àlàáfíà kò ever síbi tí wọ́n ti lọ preach tí wọ́n má dàda ní kò ever síbi tí wọ́n ti lọ preach tán mú dàda ní they will always go with Bible ẹ wá bá wa jọ́sìn lọ́jọ́ ìsinmi tí wọ́n ojú bá ń lọ a ní fellowship níbi kinní kan Christian ó dẹ̀ fẹ́ tẹ ọmọdé ẹ pa sílé yín tẹ bá fi lè rà láwọn wọn every blessed Sunday ni wọ́n máa wá preach ìbọ̀ fún nílé bọ́ọ̀ bá lọ church ẹ sister alágbájá ààrẹ ní church lẹ́ni o brother alágbájá ṣé ò sí nǹkan kan wọ́n á preach pẹ̀lú yín wọ́n bá ń ṣe nǹkan kan tẹ bá ní problem wọ́n bá ń sọ̀fẹ́ bí wọ́n ṣe pè yàn sójú ọ̀nà nǹkan pè lójú ọ̀nà ọ̀lànà pé Christian Islam lójú ọ̀nà ọ̀là no gbogbo ẹ̀sìn lójú ọ̀nà ọ̀la anything tá a bá ti ṣe tó bá ti jẹ́ ni lọ́wọ́ wọ́n ní orò tá a bá ń ṣe orò tá a bá ń fàdí ẹ̀sìn tí ń fúnni lówó tí ń fúnni lóúnjẹ tí ń fúnni gbogbo nǹkan lọ́pọ̀lọpọ̀ wọ́n ní tá a bá fi màálù sínkọ̀ papọ̀ jù ṣùgbọ́n bàbá beegun lé bàbá ẹni fọ́dún méje tí ò gbé ni ẹja fílẹ̀ káwọ́ sàmì ìbọ torí eégún tó dó fógún ọdún kò mówó wálé kò tún lérò lẹ́yìn ó yẹ ká parú eégún bẹ́ẹ̀ tí ká gbé gẹ̀lẹ́dẹ́ lárugẹ gbéyàn bá wà nínú Islam tẹ́bí ń pa tọ́nà rẹ̀ ọ̀la sí òrìṣẹ́ ṣe ó fi ilẹ̀ kọ́ wá nǹkan mi ṣe o gbéyàn bá wà nínú Christianity tí gbèsè ayé rẹ̀ ò nítumọ̀ 5 years 10 years 20 years tó tún kan rí mọ́ bí ìgbà téèyàn ò ní rònú ni inú aṣálẹ̀ ló wà ní tí ẹ̀sìn wà fún to the best of my own understanding láti jọ́sìn fọ́lọ́run kì í ṣe láti fi sòdiwọ̀n ilé ayé wa kò sí prayer tó lè mú igi tó lè wú igi kúrò níbi kan kó lọ gbìn síbòmí kò sí prayer tí ó ṣe ráìsì jiná láìsí pé ẹ ní gáàsì nínú sìlíndà yín láìsí pé ẹ bomi orí iná láìsí pé ẹ da ráìsì inú ẹ̀ kò sí iye kéwú téèyàn lè ké láyé tó lè bú ẹ̀wà téèyàn fẹ́ ṣe mẹ́mẹ́ o ká wá gbé wà sílẹ̀ ká máa kéwú sí lára
kí èpo ara ẹ̀ ó sì máa bó. Why disturbing yourself? Kò sí ẹ̀sìn tó fún èèyàn níyàwó gidi tàbí tó fún èèyàn lọ́kọ rí. Kò sí ẹ̀sìn tí ó gbaṣẹ́ fún ọ. Yàtọ̀ sí àwọn tẹ́jọ́ ń sí ẹ̀sìn mọ́ bá níṣẹ́ kí wọ́n fi ọ sí tàbí tán bá ní opportunity kí wọ́n pè ọ sí àǹfààní ẹ̀sìn nu. Ń ṣe ká máa fi dájọ́ pé Ọlọ́run sọ pé ẹ̀yin tẹ́ ń ṣe báyìí nǹkan báyìí ni ó ṣe yín. To the best of my understanding, do you know there is nothing like àgbèrè, there is nothing like panṣágà. Ọ̀gbélé yun dáadáa. Ìyẹn wà fún self control kálukú. Gbogbo àwọn tí wọ́n infuse ẹ̀ tán include ẹ̀ sínú religion tán include ẹ̀ sínú ìwé ẹ̀sìn láti kàn fi control ara yín ni. There is nothing like àgbèrè, there is nothing like panṣágà. Gbogbo àwọn tí ń bẹnu Bíbélì pátápátá tí wọ́n bẹ̀rẹ̀ ilé ayé kò sóyàwó kan nù wọn. Kò sóyàwó kan nù wọn. Why disturbing yourself? Àgbèrè ni ẹ bá ti ṣe báyìí agreement ló wà láàrin ọkùnrin àti obìnrin tó ń bára wọn lájọṣepọ̀. Agreement ni. Mr. Adeyinka Adebola Alabi, Mr. Adeyinka Alabi, God bless you sir. Agreement ni. There is nothing like àgbèrè, nothing like panṣágà. Wọ́n fún lórúkọ ni. Nínú Bíbélì o, wọ́n fún lórúkọ nínú Kùránì ni. Sáwọn adìẹ ń ṣàgbèrè ni. Wọn ò sáà ṣe wedding lọ́dọ̀ ẹnì kankan tán fi ń kira wọn mọ́lẹ̀. Sáwọn ajá ń ṣàgbèrè ni. O lè kú olórí ilé ìkọ́ bọ́ sórí ilé ìlọ́la. Sáwọn àwọn ewúrẹ́ àwọn àgbò ń ṣàgbèrè ni. Why are we deceiving ourselves? ẹ bá sọ̀rọ̀ àdìs àìmọye fíwọ àwọn èèyàn tó wọnú àdìs ló fi dẹ́pọ̀ Kùránì lèmi máa ń lójú. Fíwọ àwọn àfa yín lè gbélé gbogbo wa lórí yìí náà. No, you are correct. Gbogbo nǹkan pè ládìt ojú ìwòye àwọn àfáà kan ni. Wọ́n yàtọ̀ sí motivational speaker. Any motivational speaker ibi tó bá rí nǹkan dé ni yóò sọ dé. Motivational speaker dẹ̀ lè máa sọ̀rọ̀ kí n mọ́ ní interest ń bẹ̀. Kò gbọ́dọ̀ force ẹ̀ lémi lórí pé n tó ń sọ yẹn gangan lọ́tọ̀ náà mo lè pé wọ́n rí gbà bí ni èmi rí gbà bí lọ́nlọ́ ẹ kí n lọ́nlọ́ mi. Ilé ayé yìí fẹ̀ gan ó tó everybody gbé. Kò sí nǹkan tó yẹ kó kan nìkan láti control ẹnìkan tàbí láti sọ fẹ́ nìkan pé ntọ́ yẹ kó ntọ́ gbọ́dọ̀ ṣe lélẹ́yìí. Ọlọ́run bá dá wa sílé ayé kí kálukú wá tẹ̀fẹ́ nú ẹ̀ kí kálukú ó sì lọ padà. Kẹ́ ẹ máa dájọ́ pé ẹni tó bá ń gbọ́ music yóò wọ̀ náà bá ń gbọ́ music yóò wọ̀ náà subhanallah. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín nísìnyí nísìnyí tẹ́ ń gbóṣùbà kárí láì fún torí pé bẹ́ẹ̀ ni ti mú oúnjẹ wálé. Ní bá ń jó kíní bàndírì nìkan ní kẹ́ ẹ máa jó. Kíní kan àìmọye olórin Islam tó jẹ́ pé keyboard piano ni wọ́n fi jẹ lọ. Àìmọye olórin ẹ̀sìn Islam ní ò ní voice tó dáa tó jẹ́ pé auto tune ni wọ́n fi change voice ẹ̀ kó tó dùn ún gbọ́ létí. Condemn ẹ̀ mọ́ o. Pẹ̀lú ọ̀nà ibo ni Kùránì ti sọ pé ní ti ń gbọ́ music yóò wọ̀ náà. Ayé àti bẹnu Ṣuara ẹ̀ lọ́ka dáadáa ọ̀dọ̀ ní tọ́lọ́ bá yín sọ ọ̀dọ̀ ní tí ń wí ọ̀dọ̀ ní nǹkan tẹ̀lé ẹni tó bá ya fọ́tò yóò wọ̀ náà. Kí ló dé tẹ́ ẹ fẹ́ sọ wá di stone age? The world is moving forward and you are moving us backward. Ṣé fọ́tò ti dé ń gbà yí ànábì? Tánábì ò fi wá sọ pé ní tó bá ya fọ́tò yóò wọ̀ náà. Because ká ní picture ti dé ń gbà yí ànábì ni yóò ní picture á rí picture rẹ̀. Fọ́tò tí ì dé láyé ànábì, fọ́tò tí ì dé láyé Jésù, fọ́tò tí ì dé láyé ẹnìkankan nù wọn. Àbárí fọ́tò King Solomon rẹpẹtẹ torí bó ṣe lówó tó bẹ́ẹ̀ ṣe kàrámọ̀ ẹ̀pọ̀ lówó tó yóò ní special photographers tiẹ̀ tí ó pọ̀. So in tí ò tí ì dé ẹ lè predict ẹni tí ò tí ì dé ẹ lè sòfin ẹ̀ ń pé báyìí ni ó ṣe rí fẹ́ni tó bá lò ń gbà tí fọ́tò tí ì dé rárá. Àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ o ó wà lọ́wọ́ wa á play ẹ̀ à ń ré jọ ni kọ́lọ́n ó dá gbogbo wa sí kọ́ mọ́ fi kú òjijì pa wá. You are progressing the progress of Islam for God's sake. Kí ni sọ̀rọ̀ yín gan? Ẹ sì lo fóònù ẹ condemn fóònù ẹ lè fẹ́ sí súnà ẹ fẹ́ kọ́pì bá Ànábì ṣe lu ayé ṣé Ànábì lo electric ní kí ló dé tí wọ́n lo electric kí ló dé tí wọ́n lọ gbénu ilé tí wọ́n fi kọ́ nípo tí wọ́n fi kọ́. Kò yé mi. Business ni gbogbo yín ṣe olè ní majority wallahi ẹ dá wàhálà sí wa lọ́rùn tàpẹ́lẹ́ àwọn traditionalist àwọn ẹlẹ́bọn ní ọmọ tí àwọn mùsùlùmí tẹ́lẹ̀ kódà tí wọ́n bá yà wà fáà gbà mí wọ́n ní àwọn àfáà ní ẹ̀wọ̀n wá jẹ́ fáàtì àyíká ẹ̀ máa káwá náà ká ẹ fúra ní pé majority ẹni tí ń gbégún àwọn tó kéwú lọ́pọ̀ nù wọn
tí láwọn egun ti ń káyà kúránì lábẹ́ ìkú egun ni kí ló tẹ́tẹ́ ẹ̀fọ́gbọ́n manage sí àwọn kankan ti wrong too wrong can never make it right ẹ kàn wá kágídí bọ orí bí funfun ẹ wá ń da gbogbo ẹ̀rú bí sọkòtò rẹ ọba kalẹ̀ ọwọ́ náà bọ́ọ̀ bá ní irùngbọ̀n ọwọ́ náà kódà mo tún gbọ́ kan tó fọ́nì lóòótọ́ làwọn náà kà wá lónìí àtúrà àmọ́ ìgbà náà bí ọ̀jẹ̀ sọ tí ó ta kó common sense àwọn kankan bẹ nínú ara ìdá tó ẹni tó kíìpù rùngbọ̀n kíìpù ẹ̀ fúnra lára ẹ̀ ni béèyàn bá ní rùngbọ̀n yọ wọ̀ náà á jẹ́ pé èmi tí mo ní rùngbọ̀n ní ìsìn àlùjánnà nílé mi àkàndá wí kóńkó àlùjánnà nílé mi. pé automatic ni òun lè control rẹ̀ wọ́n ní yíyan tá a bá fẹ́ yan ká máa dá padà pé sísìn ni ká máa dúpẹ́ fọ́nà lórí ẹni tó sin bẹ̀tì yíyan ká máa dá padà lórí sẹ́yìn. can you imagine àwọn muslim wọ́n dorí èèyàn rú tàbí ká sọ pé àwọn alákatakítì nù wọ́n dorí èèyàn rú béèyàn bá ń tẹ̀lé wọn because àwọn muslim tí máa ń bìyàn nù ni pé àwọn muslim kan ń bẹ tó jẹ́ pé wọn ò mọ̀jú kán ó kírun fọ́lọ́ lọ kán jọ́sìn fọ́lọ́ nìkan wọ́n bẹ́ẹ̀ sílé ayé wọn lé lórí àwọn gangan máa ń gbọ́ tó bá ń gbọ́ dáadáa táwọn wèrè kan kọ̀ọ̀kan sọ láàrin wọn kì í listen sí wọn wọ́n máa ń sọ pé bo ni wọ́n ti rí kéèyàn sọ pé béèyàn bá fẹ́ yan wọ́n rí kí n dá padà bó mo fẹ́ dá padà pé sí sínrìn kan ó sìn nìkan ni kéèyàn máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn kìíní ọdúnrí èèyàn ru ọlọ́run gbọ́. ọ̀nà ló ní yíyan kúránì ọ̀sán tó dára nẹ́bí ọ̀dẹ́ sọ́jọ́ tàbí àtàwọn oríṣiríṣi ẹ̀yin yìí náà lè tú wa ká ẹ fẹ́ ká jà nísìn ká béèrè fún ẹ̀tọ́ wa lórí ọ̀rọ̀ ìṣèlú ẹ fẹ́ ká béèrè fún ẹ̀tọ́ wa lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn tó kù níta lè rí ẹ̀tọ́ yìí fight for now torí ẹ̀ ti sọ gbogbo wa dọ̀tá ara wa ẹ wo bí tẹ yẹyẹ àwọn onísúfídé ẹ wo bí tẹ yẹyẹ tẹbílíìgì dé wọn ẹ tẹbílíìgì sára wọn aláfíà tẹbílíìgì wà sokoto wọn ẹ kalẹ̀ lẹ́fún rò para àwọn alákatakítí tẹbílíìgì rárá ẹ wo bí yẹyẹ wọn dé ẹ wo bí tẹ yẹyẹ MSS dé ẹ wo bí tẹ yẹyẹ gbogbo. wàláì àwọn tẹbílíìgì wọn ò kì í fàjàngbọ̀n o wàláì tàlà ìsúnmọ́bìlà làṣẹ láwà àwọn tẹbílíìgì àfọ̀mọ́ tọ̀dọ̀ tí wọ́n sọ́lọ̀ ni wọ́n fọkàn sí páwọn ń ṣe wọn ìsalákatakítì lóòótọ́ kò síbi tí ọ̀sálákatakítì o ìkọ̀ọ̀kan tẹ̀blík lẹ máa rí ìkọ̀ọ̀kan. àfa àti ẹsẹ̀ wàhálà tí wọ́n fi gbé ìsìlámù kalẹ̀ ẹ wo ọgbọ́n tí wọ́n fi pákéjì ọ̀rọ̀ àwọn eléégún tó jẹ́ pé tí wọ́n negotiate ni tí eégún bá ń bọ̀ tó bá déwájú mọ́sálásí wọn pàlùmọ́ sìn wọ́n pàdé fún lùlù rẹ lọ ni pé tó bá lè ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. máà nìyí kò ní bàjẹ́ fún ọ láyé àtijọ́ do you know gẹ́gẹ́ bí ọmọ kérúbù àti séráfù a máa ń jáde lọ́jọ́ ọdún Michael a máa ń jáde lọ́jọ́ Easter ní Easter a máa ń ṣe parade jáde tá a máa lùlù do you know tá a bá ti dé Central Mosque ìlú wa a máa pàlù a yàn kọjá lásán tá a bá ti rìn sísàlẹ̀ a tún bẹ̀rẹ̀ lu wa padà.